You are a rat. You are a rat in Nigeria. Ẹ bá mi sọ fún pé gbogbo agbára tí Ọlọ́run gbé fún wọn, idà tí Ọlọ́run mú lé lọ́wọ́. Bàbá Tinubu ò lò bó ṣe yẹ kó lò. By now, ó yẹ káwọn Fúlàní máa sọ pé ẹ jẹ́ ká máa lọ afẹ́ máa lọ ni. Ẹ̀yin èèyàn, ẹ̀yin náà ti ń gbọ́n tí mọ́mi wa ń sọ lórí ọ̀rọ̀ bàbá Tinubu. Lóòótọ́ ni idà tí Ọlọ́run gbélé bàbá Tinubu lọ́wọ́, ó yẹ kí bàbá Tinubu káwọn Fúlàní ti máa kúrò lórí ilẹ̀ Yorùbá. Bọ́ bàbá Tinubu yẹ president wa, wọn ò rí tiwa rò, kò sí kan tó kàn wọ́n nípa ọ̀rọ̀ ọmọ Yorùbá. Wọ́n ń pààyàn nílé ọ̀tún nílé òsì, kò kan bàbá Tinubu, ẹ̀mí èèyàn ń lọ, kò kan president wa ta ní Nàìjíríà. Ẹ jọ̀ọ́ kí la ṣe fún Tinubu gangan ìyẹn president wa tí wọn ò tiẹ̀ rí tiwa rò, táwọn Fúlàní dẹ̀ ń pa wá, táwọn Fúlàní dẹ̀ wá ń ṣèjọba lé wa lórí. Ẹ jọ̀ọ́ sá máa ní àwọn Fúlàní olóńkọ̀ntró ìjọba Tinubu ni àbí ta ló ń kọ̀ntró president gangan ní lọ́wọ́lọ́wọ́ ta wà yìí? Sá máa ní Tinubu gangan kọ́ ni president ni àbáwọn Fúlàní gangan ni president ni? Wáyé táwọn Fúlàní fi máa pa wá tí àwọn ìjọba tí Tinubu tí wọn ò rí nǹkan kan ṣe sí? Kò sọ́jọ́ kan tí Tinubu gbé tó jáde lórí tẹ́lẹ̀ pé ìyẹn táwọn Fúlàní ti tó, ìyẹn tán ṣe ti tó gẹ́. Ẹ wọ wá lọ́gbọ̀n kan tó sọ nínú fídíò yìí. Ṣé bó rí wọn àti Yorùbá ni? So every Yoruba, whether you are a Muslim or a Christian, abalisi, marabautu, gbogbo wa ló ń pa ẹni tó máa kàn láàmú. Even pẹ̀lú wíwọlé bàbá Trump, àwọn olórí burúkú yìí ṣì ń pààyàn. Wọn kíá ẹni èṣù, ẹni òfò, ọ̀daràn ni wọ́n. Àwọn tẹ́ wá fẹ́ ká bá gbé nìyẹn. Ẹni ọmọ ìyá mi olówó ọlọ́lá, sínétọ̀ alágbára, tẹ́ rò pé lágbára. Mo ti kà fún yín nínú Bíbélì mímọ́. Wọ́n pè ní Revelation, the book of Revelation. Òun ni the last book in the Bible. Revelation orí kẹta, ẹsẹ̀ kẹtàdínlógún. Lọ́lọ́run sọ sí èmi kúkú kan mo kọ́. Ilé ìmàle gangan lèmi gan ti wá. Mo rí pé kò bá ẹ̀jẹ̀ mi lọ, kò bá làámọ̀ rí mi lọ. Ni mo yapa sọ́dọ̀ Jésù láti jọ́ tí mo ti yapa. Mi ò ní wàhálà o. Tí wàhálà bá dẹ̀ wà, Ọlọ́run ló ń solve ẹ̀. Ẹ̀yin ará mi, Bíbélì sọ wípé àwọn ajẹgúdújẹrá tọ́rọ̀ pa àwọn lówó, àwọn lọ́lá, àwọn nípò, àwọn ní agbára. Ọlọ́run ní wọn ò ní nǹkan kan. Ó ní wọn ò dẹ̀mọ̀ pa wọn ò ní nǹkan kan. Ó ní torí pé kí ni? Ojú wọn ti fọ́. Ó ní etí wọn ti di sí ọ̀rọ̀ tí òun ń sọ fún wọn. Ó ní pàápàá jùlọ, ó ní ìhòhò ló wà, ṣùgbọ́n wọn mọ̀ pé wòhò làwọn wà. Ó yà mí lẹ́nu nígbà tí mo karú nǹkan bẹ́ẹ̀ nínú Bíbélì. Mo ti ka omi òrírí o. Nígbà tí mo wá kà tọ́lọ́run sọ pé ìhòhò. Sọ ẹ bá mi sọ fún bàbá T-Pain, bàbá olódó ọdẹ, olódó orin, Adékúnlé Bọ́lá Ahmed, the lion of Bodilonu. But I'll tell you, you are a rat. You are a rat in Nigeria. Ẹ bá mi sọ fún pé gbogbo agbára tí Ọlọ́run gbé fún wọn, idà tí Ọlọ́run mú lé lọ́wọ́. Bàbá Tinubu ò lò bó ṣe yẹ kó lò. By now, ó yẹ káwọn Fúlàní máa sọ pé ẹ jẹ́ ká máa lọ afẹ́ máa lọ ni. But bàbá Tinubu ń select àwọn wo ló máa gbé sínú jẹ́ẹ̀lì, àwọn wo ló máa filẹ̀. Yàyà Bello 100 billion tó kó. Ṣé ti ṣe kéèsì ẹni ó ti jàre ẹni kòkó mọ́. Ẹ wá mú Malami, ẹ sọ sẹ́wọ̀n, ṣé gba gbogbo dúkìá tó jí ni? Ṣé ti gbà lọ́wọ́ ẹ̀? Galadima ó jáde sí gbangba. Galadima ó lóun lòun lọ gbé Buhari wá kó wá contest torí pé òun ò fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ gba Ìlọrin lọ́wọ́ àwọn Fúlàní. Ṣé baba ńlá mọ̀rí ìyáláyà Fúlàní ló ní Ìlọrin ni? Bọ̀tán láwọn máa gbà lọ́wọ́ yín, wọ́n ti gbà á. Wọ́n ti pa dóńbì náà ti sí yín lára. Mò ń kà láàárọ̀ yìí lórí platform kan pé Tọ́jí Bello láti bí ọdún mẹ́ta tẹ́ ń parọ́, ẹ ti mú ẹ ti mọ́lé ẹ ṣe gbá. Wọ́n ló ti gba cities méjì. Bàbá Tinubu ẹ̀ rí yẹn o. Tọ́jí Bello, olórí àwọn apànìyàn agbésùmọ̀mí. Inú yín wá ń dùn ẹ̀ ń ṣòṣì. Àánú yín ṣe mí bàbá Tinubu. Àánú yín ṣe mí torí bẹ́ẹ̀ ṣe ní agbára tó, tẹ́ lówó tó, tẹ́ ní ipò, the highest post in the country. Ẹ mọ Ọlọ́run o. Tẹ́ bá mọ Ọlọ́run ní èrò abáyìn. Ẹ mọ Ọlọ́run bàbá Tinubu. Ṣùgbọ́n Ọlọ́run á jẹ́wọ́ bó ṣe jẹ́. Á jẹ́wọ́ ẹ̀ fún yín. Ẹ̀yin ará mi, ṣé Malami nìkan ló ń ba orílẹ̀-èdè yẹn jẹ́? Wọ́n fi ṣe the head
supreme head of the judiciary. Ẹ wo gbogbo owó tó kó jẹ a lè fi dá orílẹ̀-èdè mi lẹ̀. Gbogbo dúkìá tó amass tó accumulate a lè fi tún ìlú tó ti pollution pátápátá ṣe. Ṣùgbọ́n wá wo bó ṣe sọ Nàìjíríà dì. Ẹ̀yin ọmọ Yorùbá olówó ọlọ́lá tẹ ní dúkìá tẹ nípò ẹ wá dákẹ́ ẹ̀ ń gbẹ́nu rọ̀ torí asilikas ni yín torí pé ẹ ti ta ẹ̀mí yín ẹ ti ta fún àṣetánì nítorí pé ẹ̀yin náà ò ní bẹ̀rù Ọlọ́run ẹ kíá wọ́n bá pa àwọn ọmọ ìyá yín ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run o èmi ò lágbára o mi ò ní position but mo ní bẹ̀rù Ọlọ́run mo dẹ̀ máa say my truth to power na sọ nta bá fẹ́ kẹfẹ́ ṣe lọ ṣe kò sẹ́ni tó máa gbélé ayé forever gbogbo wa la máa lọ ìgbà tá a fẹ́ lọ ìgbà tó ló yá Ọlọ́run nìkan kan ní wa ọmọ gbogbo wa la jẹ ikú ní gbèsè bàbá tí bẹ́yìn àsìkò ṣínpínní èmi ni mo sọ kì í ṣe pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún mi o èmi ni mo ń bá yín sọ àsìkò pín ṣíní ló kù fún yín kí ló dẹ̀ mú mi tí mo fi sọ bẹ́ẹ̀ mo rí pé ẹ ti pé 90 years lórílẹ̀‐èdè ayé bàbá Tinubu ẹ wò mí dáadáa ẹ lè lo another 90 years ẹ wá wo mi tẹ́tí ń bọ̀ ṣe ló dàbí pé àná ni but I can tell you nígbà tó lọ́jọ́ bá máa dé it's going to catch you unawares ẹ ń fi Ọlọ́run ẹ fi ń dẹ́gàn ẹ nípa ayé Ọlọ́run bàbá Tinubu Malami tẹ́tì mọ́lé níbo ni Yàyà Bello yín wà níbo ni wèrè Wike yín wà níbo ni Jimoh Ibrahim wà níbo ni Isa Pantami yín wà níbo ni Matawale tọ́jọ́ ń pínwó agbésùnmọ̀mí nínú ọ́fíìsì níbo lẹ fi sí nọmba 2 manu yín tẹ gbé sẹ́yìn tí mò ń kìlọ̀ fún yín pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra ṣe òun ló máa ṣe kú pa yín o níbo ni Kasim Shettima wà mi ì lè pariwo lẹ́nu nítorí ọ̀fun mi kò tí ì là dáadáa but níbo ni Shettima wà ó sì ń drop heels yín ń retí ìgbà tó máa convenient tó máa wà clueless fáwọn èèyàn kó tó yan kéyìn bàbá Tinubu ẹ̀ ń ṣayé bí ẹni pé ẹ̀ ní lọ́mọ́ ni o ṣùgbọ́n tẹ bá mọ nǹkan pè ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀rù abáyìn ẹ bẹ̀rù mo tẹ́ ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run kan sọ pé olórí kunkun ni yín bíi máṣíìnì ìbò and I understand now torí pé Ọlọ́run fún yín ní a short window kò kàn déédéé pé yín síbẹ̀ lóòótọ́ gbogbo à ń pariwo ẹ̀ deserve ẹ̀ it is not by him that runneth or him that willeth it is him that has the grace the mercy of God Ọlọ́run gbà fún yín ó gbé yín síbẹ̀ ṣé àrò pé deserve láti jẹ́ president of a country ẹ̀yin tẹ́ ń gbé cocaine ẹ̀yin tẹ́ ti jí gbogbo owó òlu ẹ̀yin tẹ́ gẹ̀ wà lọ́wọ́ yín ṣérú yín ló yẹ kẹ́ jẹ́ president of Nigeria ẹ jẹ́ àsọtọ́ ọ̀rọ̀ fúnra wa irú yín a man without integrity a liar first class liar ní yín bàbá Tinubu ẹ̀yin nìkan ẹ ní 17 oil wells ṣé bàbá ńlá bàbá yín ló nílẹ̀ tẹ́ ti wá oil ẹ ní refinery individually refinery ní Malta ṣùgbọ́n the whole of Nigeria refinery mẹ́rẹ̀ ni òṣìṣẹ́ ẹ wá lólórí ní olórí burúkú ní ní àpèrè yín gbogbo tó yẹ kó ṣiṣẹ́ ní Nigeria kò ṣiṣẹ́ pẹ̀lú bí Ọlọ́run ṣe ẹ̀dá wa with almost everything tí Ọlọ́run lè fún èèyàn ló fún orílẹ̀-èdè yẹn ṣùgbọ́n àwọn èèyàn olórí burúkú bíi tiyín ẹ wo ohun tó sọ́ọ̀dì Nàìjíríà ti di pangolo gbèsè lókù tẹ́fẹ́ kí gbogbo ìran yín àti tàwa tá a bá yín jẹ́ ń bẹ̀ ká máa san ẹ wá lólórí ire ní olórí burúkú ní àtúbọ̀tún yín ò dẹ̀ lè sunwọ̀n gàǹbarí yín sì ń ṣẹlẹ́yà ẹlẹ́ǹṣọdún léyà tí ìyà yẹn bá dé gangan ìran mẹ́ta yín máa tòṣì àní gbúrò yín mọ́ ṣẹ́ni tó ṣẹlẹ̀ sí King Saul inú mi dùn pé ìyàwó yín claim to be a Christian ẹni kò kà sí yín létí ohun tó ṣẹlẹ̀ sí King Saul mi ò bá yín gbàdúrà ọ̀pọ̀ tó lè ṣẹlẹ̀ sí yín ohun tó ṣẹlẹ̀ sí Nebuchadnezzar tó wọnú igbó lọ tó ń jẹ ewéko fún ọdún 7 ó lè tún padà ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí Belshazzar ọmọ Bábílónù tó rọ̀rọ̀ lára ògiri tí Daniel ṣàlàyé fún
pé Ọlọ́run ní òun ti gbàgbára lọ́wọ́ ẹ̀ ó lè ṣẹlẹ̀ sí yín àbí ṣe bẹ́ẹ̀ ńlá Ọlọ́run lè fi wọ̀nyí Darius Ife the cups tó kó ní Israel ló fi mu ọtí kọ́lọ́run tó sọ fún mi pé o mọ kankan ó ti kọjá àyè òun padà bọ̀ ìjọ́ kejì ní Darius kú Adolf Hitler yín kọ́ alágbára lóde ayé ó ti pa 6 million bàbá Tinubu mélòó lẹ́yìn ti pa tẹ́ bá tẹ̀ ṣe pa 60 ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Adolf Hitler pa 6 million Jews he did not live to tell the story òun náà pàpà ó pàpà parẹ́ ẹ̀ ní ṣé glory nìyẹn bàbá Tinubu mò ń kìlọ̀ fún yín mò ń pàrokò fún yín ní 9 mẹ́wàá bó ṣe yé mi mọ́ pẹ̀lú ọgbọ́n orí tí Ọlọ́run fún mi ibẹ̀ ẹ lọ tún ìwà yín ṣe ẹ lọ yíwà padà ẹ lọ dọ̀bálẹ̀ níwájú Ọlọ́run kẹ́kẹ́ gbàǹjarè Olúwa gbà mí torí pé kí ni nígbà tí ẹ̀san bá máa ké sí yín délé yín kò sẹ́ni tó máa gbà yín Amẹ́ríkà ṣe fẹ́ gbà yín sìn ẹ̀ ń pariwo ẹlẹ́ẹ̀mọ̀ sí ẹ ṣe gbá sí ẹ tọ́ka fún Amẹ́ríkà àwọn tó máa bá yín gbé wọ́n lọ gbé Maduro of Venezuela gbogbo wa ń pariwo kí ni Maduro ṣe yàtọ̀ sí bàbá Tinubu Maduro ń gbé kokéènì ó ń ṣe gbóǹṣàwo kí ni iṣẹ́ bàbá Tinubu láti bí 20 ọdún ọgbọ̀n ṣé bí táwọn náà ń ṣe nìyẹn ẹbí bàbá Tinubu ọmọ Nàìjíríà ọmọ Yorùbá mélòó ló ti fún iṣẹ́ tí bàbá Tinubu bá gba 20,000 people èèyàn síṣẹ́ nínú owó tó ń jí nínú owó tí bàbá Tinubu jí tó kó lórílẹ̀-èdè Yorùbá lásán lórí Lagos State lásán gbogbo ohun tó ń gbé tó ń tà àtògo olóró ni o àti mining ní Burkina Faso tọmọ bàbá Tinubu náà lọ jí gold wọn mind illegal mining ní Burkina Faso fúnra yín ti tú síta o Burkina Faso ó máa bá yín fa wàhálà ẹ jẹ Nàìjíríà títí kò ká yín ẹ tún lọ sí Burkina Faso ẹ fẹ́ máa lọ wá gold wọn lọ́fẹ̀ẹ́ ṣèyí ọdún mẹ́gọ́jú kú Tinubu ọwọ́ ẹ̀ lọ́lọ́ bá ń bẹ̀ o ṣùgbọ́n wàá jẹyàn ẹ̀ níṣu o torí Burkina Faso tó fẹ́ bá fà yẹn á sọ fún ẹ pé ọmọ kọ lòun kò ń ṣe ọmọ àlè bíi tiẹ̀ ẹ̀yin ará mi àwa Yorùbá ò kí ń bára wa sọ tọrọ nígbàkúgbà o léètò aláìkíkà máa fi ọ̀rọ̀ sáwọn abẹ́ sọ ṣùgbọ́n ẹ̀yin ará mi ní sẹ́ẹ̀kì tí mo délé ayé mi yìí ní tó bá ṣe sọ a máa sọ ni alágàbàgebè ló pọ̀ nínú wa olókùnrọ̀ ó pọ̀ nínú wa a fi tọ́ pupa sínú a máa tu funfun jáde kán lè rò pé bá ṣe rí nìyẹn ìka apànìyàn ló pọ̀ nínú wa wọ́n ní díẹ̀ ní Tàlàbá nínú ìbejì ǹjẹ́ bèrè bá ṣe débi báyìí bèrè signs and symptoms la fẹ́ máa treat the real cause of our dilemma of our trouble of our chaos of our calamity bèrè ẹ jẹ́ n sọ díẹ̀ torí mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ nítorí ohun mi ó yẹ kẹ́tí mọ́ ẹni tó ń pè ní bàbá wa Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ irú bàbá bí yẹn bẹ́ẹ̀ yẹn kò kí n sábà kò ń ṣọ̀wọ́n lórílẹ̀‐èdè kankan bẹ́ẹ̀ ẹyọkan àbí méjì tó bá wà lórílẹ̀‐èdè yẹn torílẹ̀‐èdè yẹn bá recognize yẹ èrí bí yẹn ṣe máa tòrò tó máa expand tó máa advance ṣùgbọ́n torílẹ̀‐èdè yẹn ò bá appreciate irú ẹni bẹ́ẹ̀ irú bàbá Awólọ́wọ̀ yẹn orílẹ̀-èdè yẹn máa pollution ni o orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Nàìjíríà pollution nítorí appreciate nta gbẹ́dá ní tọ́lọ́run fún wa Ọlọ́run fún wa ní bàbá Ọbásanjọ́ bàbá Awólọ́wọ̀ wọ́n tá appreciate ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ jẹ́ ká sọ tọ̀rọ̀ fúnra wa bàbá Awólọ́wọ̀ ò di president Nàìjíríà nítorí àwọn apanimáyọ̀dà kan àwọn olórí burúkú kan tó ń pè ní Akínlóye Akíngídé Ọbásanjọ́ even bàbá wa Abíọ́lá ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ o ó dùn mí pé òun gan ò jẹ́ kó ráyè débẹ̀ torí ẹ̀san máa ń ké nígbà mí ẹgbọ́n tí mo sọ a ti ṣe nǹkan a ti bẹ̀bẹ̀ a ti mójú kò ń bẹ̀ but ẹ̀san máa ké so that tí mo ṣe ń sọ eléyìí ni pé ẹ̀yin tẹ́ ṣe ń sọ yìí pé bó ṣe ń lọ ní Nàìjíríà ó tẹ́ yín lọ́rùn ẹ̀san máa ké lórí mi nínú yín o because kì í ṣe olè tó gbé wírí nìkan ló lè ẹ̀yin tẹ́ gbà dání lọ́wọ́ olè yẹn
olè náà nìyí o olè náà lẹ́yìn náà o ẹ jẹ́ kí wọ́n sọ kọ́kọ́ fún yín tẹ́ bá rò pé lágbájá mu jẹ kàwòdì mu jẹ ẹ̀yin náà fẹ́ mu jẹ ó lè má jẹ ìhà yẹn lọ́lọ́run kọ sẹ́yìn o ó lè má jẹ ìhà yẹn ni Ọlọ́run kọ sí ẹ̀yin bó ṣe kọ sí ẹni tẹ́ fẹ́ fi ṣèwàwò ṣe ti rí pé bàbá Tinubu láti bí 30 ọdún ló ti ń gorí àléfò sáléfò ó di senator ó di governor ó tún di president ẹ sọ fún mi èèyàn mélòó ló rárẹ̀ dirú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ní ẹsẹ̀ ipasẹ̀ bàbá Tinubu lè máa fi ṣe ó lè jẹ́ kó òjijì lẹ́yìn máa rí e ó lè jẹ́ àdánà tẹ̀m̀bẹ̀lẹ̀kún òṣè ẹkún òun ni wọ́n máa rí e o gbogbo yín fẹ́ máa fọ́lọ̀ bàbá Tinubu olúkálukú ní destiny tiẹ̀ ó lè jẹ́ pé ọjọ́ alẹ́ bàbá Tinubu lọ́lọ́ máa fẹsẹ̀ yí dànù fún àárọ̀ ti da ọ̀sán ti sanwó alálẹ́ ó máa lé wọn ni ẹ mọ̀ bó tẹ fẹ́ tẹ̀lé bí bàbá Tinubu ṣe ń jí tó ń kó ẹ̀yin náà fẹ́ máa jí ẹ fẹ́ máa kó níbo lẹ́ ń kó lọ ẹ̀yin ará mi níbo lẹ́ ń kó lọ ọmọ Awólọ́wọ̀ bó ṣe ṣakitiyan tó Nàìjíríà yìí náà ló pa torí pé kò sí specialist hospital ọmọ Awólọ́wọ̀ kú ní November last year òṣèré Allwell Adémọ́lá tó yẹ kó ṣe máa gbádùn ilé ayé kó máa ṣe yùgbàyùgbà Nàìjíríà náà ló pa bí hospital tán gbé lọ kò sí enough bí best doctor sí ń bẹ̀ ó gbẹ́ gba 5 million fẹ́ gba 10 million ó ti kú. ọ̀sẹ̀ tó kọjá yìí lọmọ Ṣínà Amanda Ngozi Ndichie ó wá ṣọlídé láti Amẹ́ríkà ni o ṣe mọ̀ pé ọ̀tọ̀ extraordinaire ló ń pè ọ̀tọ̀ ni ọmọ Nàìjíríà ni ọmọ Ìgbò ni ó wá ṣọlídé ní Nàìjíríà ó ní ìbejì ọkùnrin méjì ìkànnù wọn Nkanu Nnamdi ọmọ tí ó sì pé ikọ́ ọmọdún méjì ní wọn ló ní cold ní ó ní fever ní I don't know ó mà tún gbé lọ sí hospital wo Nigeria hospital wọ́n fún ní propofol yìí gan wọ́n ti discontinue ẹ̀ l'Amẹ́ríkà if I can remember wọ́n ti discontinue ẹ̀ propofol yìí òun ló pa Michael Jackson torí ó máa ń depress immune system ni àìdá kan ti fọ́mọ yẹn ní ohun tó pọ̀ jọ mí ẹ̀ tó lè tẹ́mi ẹ̀ lè gbé lọ kán wá fún tán kán tún máa monitor ẹ̀ ìyẹn máa wọn Nàìjíríà lára lackadaisical very irresponsible some of them not all of them ọmọ Ṣínà Amanda ó ti lọ sí o Nàìjíríà ti ṣẹlẹ̀ sóhun náà àwọn the clique the elite lòun náà belong to ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ tí n bá wá ń sọ fún yín pé àwọn tó pera wa lólórí tó pera wọn lólórí olórí burúkú ni wọ́n báláboyún lọ tó bá bímọ á bleed to death bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣe operation fún tó bá débẹ̀ wọ́n múná lọ á kú wọ́n ti gba 1.6 million wọ́n ti gba 2.5 million even l'Amẹ́ríkà nítorí pé dọ́là ló ń ná wọ́n lè ní surgery ní 30 mo ti ṣe surgery tó ní 37 rẹ̀ lóòótọ́ mi ìsànkọ́bọ̀ àwọn náà gbé tó wọ́n ti mọ̀ pé mi ò lówó 37,000 yes surgery of the brain ó lè kọ́ sí bí i 50 or 80,000 but ẹ mọ̀ pé American money nìyẹn ní Nàìjíríà bí 7 million 8 million ẹ sọ fún mi ọmọ àtàpátá dìde wo ló máa lọ kó 7-8 million lẹ̀ fún a surgery of the brain 7-8 million. àwọn Ọ̀tẹ́dọ́lá àwọn Adénúgà àwọn Jimoh Ibrahim àwọn Fani Káyọ̀dé ni àwọn Fáyọ̀ṣe ni àwọn Fáyẹmí ni àwọn Adélékè ni tó ń fowó ṣòṣì bí ẹran aṣẹ́wó wọn ò tí ì lè kọ́ a major hospital tí gbogbo àgbáyé máa kan sára sí wọn pé Dànsákì ọ̀tán lè kọ́ léèwé wọn ni kí n máa káwọn ọmọ yín wá tẹ́ ẹ̀ lówó tẹ́ máa san wọn kọ́ fólè bandits kidnappers murderers cocaine addicts cocaine pusher mafia ló wà léèwé wọn nítorí pé wọ́n lè sanwó owó tó ń jí lórí ilẹ̀ wa. Bàbá Tinubu ẹ̀yin ni máa ń ké sí all the time torí kí n tó bá Gbajabiamila sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ni lẹ́gbẹ́ Gbajabiamila síbẹ̀ kí n tó gbé Wike síbẹ̀
pé olórí burúkú ni ẹnu àánú ni addict alcohol addict tẹ́ fi ṣe FCT yín FCT minister tó ń hùwà bí tó ti ya wèrè ẹ̀yin lẹ gbé síbẹ̀ torí nǹkan tó fún yín ẹ ṣe ní kópò ó fún mi náà fún ẹ you trade by barter ẹ wá ń ṣòṣì bí ẹran aṣẹ́wó bàbá Tinubu Ọlọ́run gbà fún yín o I must admit it Ọlọ́run gbà fún yín èèyàn mélòó ló ní the trajectory of life tẹ́ni ẹ dárúkọ èèyàn mélòó lónìí ẹ bẹ̀rẹ̀ láti senator ìgbédé presidency Ọlọ́run gbà fún yín ni ṣé mọ̀ ọ́ ṣe ni òpùrọ́ ni yín olódo ni yín tọ́mọ́lẹ̀ lọ́gbọ́n lórí ọgbọ́n ìjò lẹ́ni ọgbọ́n kẹ́ máa fi déyàn mọ́lẹ̀ kẹ́ máa oppress kẹ́ máa intimidate kẹ́ dẹ̀ máa destroy that's who you are. but lọ́wọ́ àwọn tó fẹ́ jẹ lábẹ́ yín tó fẹ́ kì í sí àsì yín wọ́n ló da ẹ máa jó lọ àwọn ń wẹ̀ yín àwọn náà máa sún yín pa o. They are pushing you to the precipice where only one push will tumble you down to destruction. The case ara ní discernment, divine discernment ní torí tẹ́ bá ní bàbá máa wo àtúbọ̀tún yín máa wo pé ilé ayé àwọn ọmọ yín máa ṣe rí lẹ́yìn ọ̀la nígbà tẹ́yin bá kó yankunyanrin yín lọ ẹ kó ṣì àtàdánù yín ẹ kó lọ ǹjẹ́ wo bí tí Fọláṣadé máa wà in another 10 years from now ṣe yí jẹ́ fẹ́ fi jẹ́ governor of Lagos in another 15 years ǹjẹ́ mo bí tó máa wà àwọn àbíbá àti yín àwọn Zainab yín àwọn Láyínká yín ǹjẹ́ mo ìgbésílẹ̀ ayé wọn bó ṣe máa rí based on gbogbo iṣẹ́ ọwọ́ yín àwọn tó bá fẹ́ sọ tó á mọ̀ pé iṣẹ́ burúkú wà lọ́wọ́ yín ṣùgbọ́n àwọn tó ń kí ìsásìn tó ń jẹ lábẹ́ yín tó ń rí jẹ nídìí màdàrú wọ́n lè ní dr Wunmi envy ni kò sí nǹkan kan tó dánú ayé yín tí mo fẹ́ bàbá Tinubu I don't want to be the president of Nigeria maybe tá bá gba Yorùbá nation wọ́n lè send mi sí gbogbo àgbáyé kí n máa lọ sọ fún wọn bí àwọn ọmọ Oòduà ṣe rí ṣùgbọ́n ẹni tó lẹ́nu jù mí ló wà so I don't have to be anything I know who I am I know what God called me I'm a chosen person mi ò sí ẹ̀ mọ́ for a long time Ọlọ́run fún ara ẹ̀ sọ fún mi pé ṣé o mọ̀ pé mo choose yẹ at a time like this ó yẹ kó ti kú tipẹ́ èmi gan dàmọ̀ pé ó yẹ kí n ti kú tipẹ́ ṣùgbọ́n Ọlọ́run ní kò tí ì yá òun fẹ́ lu ẹnu yìí kí n máa fi bárú ẹ̀yin bàbá kí bàbá alágàbàgebè bàbá onímọ̀nàfìkì ẹ̀yin bàbá apanimáyọ̀dà ológè ní òru kí n máa fi bá yín sọ̀rọ̀ ní ìbẹ̀rù yín bàbá Tinubu ohun mi kí n rí yín kí n jókòó kí n máa bi yín ní question as if I'm a journalist pé ǹjẹ́ ní bẹ̀rù Ọlọ́run ǹjẹ́ ní fòyà Ọlọ́run ǹjẹ́ mọ̀ ẹni tí Ọlọ́run jẹ́ àìdá emas Ọlọ́run bàbá Mohammed ni o Ọlọ́run bàbá Jésù ǹjẹ́ mọ̀ Ọlọ́run bàbá Tinubu ǹjẹ́ nípayà Ọlọ́run ǹjẹ́ bẹ̀rù Ọlọ́run torí ta bá ń sọ wọn máa sọ pé àwọn ohun olórí má jẹ́ ti olórí burúkú wò lè rò pé gbé sórí ṣé wọ́n ń pa àwọn ọmọ ògidì àwọn ọmọ tó máa tún orílẹ̀-èdè ṣe àwọn ọmọ tó máa gbé orúkọ fámìlì wọn ga àwọn ọmọ tó máa sọ ọjọ́ fún àwọn òbí wọn ládùúgbò wàhálà táwọn òbí wọn ti ṣe ẹ wá ń jẹ́ kí agbésùmọ̀mí ẹ ń jẹ́ kí Boko Haram ẹ ń jẹ́ kí ISWAP ẹ ń jẹ́ kí Miyati Allah Lakurawasi Musibawu Jelili Afisi Yusuf Mohammed Ali kọ́ máa pọ̀ ojúlówó ọmọ wọ́n máa ń para wọn àwọn lọ́nìí ra wọn ṣùgbọ́n kọ́ tó wá láwọn ní agbára àwọn máa pa àwọn ọmọ orílẹ̀-èdè míì tó lé orílẹ̀-èdè ní àwọn ọmọ Yorùbá o a kì í ṣe Fúlàní a kì í ṣe Haúsá a kì í ṣe Ìgbò Yorùbá Odùduwà ni wá ẹ wá ń jẹ́ kán pa wá ẹ̀dẹ̀ lọ́mọ Yorùbá ni báwo lẹ ṣe máa jẹ́ ọmọ Yorùbá tó máa pa àwọn ọ̀run yín tẹ máa dákẹ́ ṣé nítorí pé wọn ò tí ì gbé Fọláṣadé Òjó yín wọn ò gbé wọn ò rèpù ẹ̀ wọn ò jólé ẹ̀ ṣé nítorí pé wọn ò tí ì kidnap Ṣèyí yín ní òṣèkàn yín ṣé nítorí pé wọn ò tí ì gbé ìyàwó yín kìrìsìtẹ́nì tẹ́gbé sílé torí àwọn Fúlàní sọ fún yín pé àwọn máa pa abẹ́ ẹ̀gbọ́ àbàtú yẹsẹ̀ gọ́tẹ wọlé pé ìyàwó yín yẹn gan tó jẹ́ kìrìsìtẹ́nì tọwọ́ àwọn bá tẹ̀ ẹyẹ ò tí ẹ̀ bà yín lẹ́rù pé àwọn olórí burúkú yìí tí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n lè máa gbé ìyàwó mi ẹni tẹ́ gbójú lẹ́jọ́ Ọlọ́run lọ ẹ máa tẹ́ ni ẹ máa tẹ́ ẹ̀ ní dùbẹ̀ gbogbo tí mo sọ fún yín yìí orí ìtẹ́ Ọlọ́run lọ́lọ́run ti sọ pé kí n gbẹ́nu mi sókè
kì í ṣe pé òun mi kì í bá yín sọ̀rọ̀. What is there to talk to you about? Ju pé kẹ́ máa ṣòṣì tẹ́ ń ṣe lọ. Ẹ lè ti ṣorí kunkun bíi machine Igbo ẹlẹ́ẹ̀ní gbọ́ ẹ̀ nígbà ìparun ni. Ṣẹ́gbọ́n tí mo sọ fún yín ẹ ń lọ sí the precipice tẹ́ máa ti tìyín ṣubú tẹ́ máa go to destruction permanently. Mo mọ̀ pé ẹ̀gbọ́n o wọ́n á fi fídíò yìí wọ̀n ẹni ẹ má dọ́mọ yẹn lọ́wọ́ mẹ́kọ́ kò ní respect fún mi bàbá Tinubu. I'm a very respectful lady ṣùgbọ́n tí nǹkan bá tó sọ màá sọ tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Mo respect àgbàlagbà mo respect ẹni tó bá ní integrity. Olópùrọ́ ni yín and I have no respect for gbogbo n tẹ́ ń ṣe lórí ilẹ̀ yín. I have no respect for you bàbá Tinubu. Me hate you but I have no respect for you. You are a disdainful individual. You are a narcissistic person. You are a dictator. And you are a totalitarian. Ohun tó wù yín lẹ fẹ́ máa ṣe lórí ilẹ̀ tó belong to 240 million. Tabati ẹ̀ láàkàwọn Fulani àkàwọn ọmọ Igbo àkàwọn Akwa Ibom mọ́. Ẹ fẹ́ máa ṣe tó wù yín láàrin 60 million ọmọ Yorùbá. Who the heck? Who the heck do you think you are? Ṣé rò pé lórí méjì àbá ẹ lójú mẹ́rin? Ìbọn ojú méjì tọ́lọ́ ń fún wa lọ́fẹ̀yìn náà. Ẹ wá ń rí ìrìkúrì. Ẹ fẹ́ stop ìrìkúrì. Nuru ribadu yín. Amẹ́ríkà sọ pé àwọn gan mọ̀ pé Nuru ribadu Boko Haram person ni. Boko Haram enabler. Boko Haram informant. Ẹ ṣẹ̀ṣẹ̀ gbé sábẹ́. Nuru ló máa gbé yín pa. Nuru lẹ́ ń lò. Lẹ fi ń fún àwọn Boko Haram ní 4.5 billion. Bàbá Tinubu ọmọ onínàkúnà. Ẹ jẹ́ kí n tún sọ nǹkan tí mo sọ bí àwọn èèyàn rò pé mo ṣe mistake mi. Tọmọ tálákà tá ló ṣì tó bá délé owó wọn kì í mọ owó yẹn ná. Owó yẹn máa ń kó sí wọn lórí máa ń yí wọn lórí ni. Bàbá Tinubu tán bá fọwọ́ tọ́ yín ní kékeré gbogbo bẹ ṣe ń náwó rádaràdá rédèrèdè ẹ nínú bẹ. Mi ò wá láti ilé olóṣì. Bàbá màmá mi mo mọ tó ń fi owó ẹ̀ ṣe. Ó fi ń tún téèyàn ṣe ládùúgbò ni. Kò ní political position. But as a social leader ní àdúgbò tí àwa wà kò sẹ́ni tí ò mọ my maternal grandfather. Kò ń ṣòwò àtúnjẹ nìkan ó tún fún wọn ní medicine àgbo ẹni tó bá dákú ọ̀dọ̀ granny mi ló ń gbé bọ̀ ẹni tó bá ọmọ tó bá ní gìrì ilé wa ló ń gbé bọ̀ gbogbo kìrìsìtẹ́nì tó wà ládùúgbò ló mọ grandfather mi Alhaji Jinad Adam Mọ́láké ẹ lọ bèrè ẹ wò ẹ lọ ṣe investigation kò ń fi owó tiẹ̀ kò fi nìyàn lára. He walked softly and he carried a big stick. Baba Tinubu ẹ ń rìn tẹ̀lé báṣubàṣu yamayama torí pé ibi ilé tẹ̀sí wá wọn ò fowó tọ́ yín. I'm telling you tó bá fowó tọ́ yín kò ní ṣe bó ṣe máa ṣe nìyẹn. Ṣé bẹ́ẹ̀ yẹn ládẹ́nuga Dr. Mike Adénúgà ṣó ń ṣe gàràgàrà bíi tiyín? No. Ọ̀tẹ́dọ́lá ọ̀rẹ́ yín gan even though òun náà amukú mẹ́kọ̀ọ́ ni o wọ́n fowó tọ́ ó sì jẹ́ pé àwọn baba ńlá baba wọn náà wọ́n jíwó ni kò ṣe tó ṣe. Mi rò pé ó kiri competitor àbí competition ẹ̀yin tẹ́ bá fẹ́ no matter what tówó ò bá ṣe ikú àṣẹ fún wọn fún yín. Ẹ̀jẹ̀ ń ṣàn lọ́wọ́ yín o baba Tinubu àwọn ẹ̀mẹ̀wá yín lè má sọ fún yín èmi á sọ fún yín ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín àwọn innocent people tẹ́ ń jẹ́ kan pa ọwọ́ yín ló ti wá torí tẹ́ bá provide majestic awesome formidable security force lórílẹ̀-èdè yẹn agbésùmọ̀mí wọn ò ní máa dún àrà tó ń dáwò but agbésùmọ̀mí ń dún àrà yẹn because ẹ̀yin lẹ lọ kọ́ wọn wá ẹ̀yin lẹ lọ fà wọ́n wá kán wá da ìjọba Ebele Jonathan rú. Baba Tinubu ẹ dẹ̀ pera yín Yorùbá ẹ sì gbàgbé kó sọ pé tẹ́ bá nàka kan sí ọmọ làkejì yín kì í ṣe mẹ́rin lásán mẹ́sẹ̀sán tó kù orí yín ló ń bá àjókòólé. Ó ti rúgbó bá o. The chicken has come home to roost. Gbogbo ń tẹ́ rò pé ṣe fún Jonathan pé ẹ máa mú jẹ Ọlọ́run ti dá padà ságbádá yín. Ẹ ti rógo láláì désẹ̀lẹ̀ nígbà Jonathan tí Amẹ́ríkà fẹ́ wá help. Ẹ̀yin náà lẹ jẹ́ kó wá ẹ̀yin àtàwọn wèrè yín àwọn ọ̀bátan yín bí àwọn lọ́ba ya yín sùn. Ẹlẹ́ẹ̀fẹ́ k'Amẹ́ríkà wá. Ṣé sọ fún Amẹ́ríkà sí pé kó má wà ó dá yín lóhùn. Ẹ ti rógo ẹ ti ẹ̀ ní rí ògo yẹn kẹ́ tó désẹ̀lẹ̀. Ẹ ti rúgi oyin ẹ ti korí bomi gbóná yóò ṣe ní jó yín pa ni mò ń wá.
ẹ jẹ́ kí n sọ fún yín kò sí rẹ́ẹ̀sì kankan tá a máa ṣáájú yìí tá à ń sáyìí lọ a dẹ̀ máa ṣàdópin tẹ bá lẹ́ẹ̀fẹ́ ká gba orílẹ̀-èdè tiwa kálukú máa lọ kálọ́jọ́ orí kan fádà wa orí ẹ̀ lè máa kú sí o go and write it down baba Tinubu a lè má rí gbà pọ̀ sí ibẹ̀ lè máa kú sí ẹgbọ́n tí wọ́n sọ fún yín ẹ ní farare lọ Hitler ò farare lọ Ayitofeli massa adviser planner strategic planner fún king fún ọba Dáfídì ó polúṣo torí pé wọn gba advice baba Tinubu ẹ gba advice tó dá tó máa ṣe yín láǹfààní ẹ̀yin ó máa polúṣo ni ìbànújẹ́ àti ọ̀ràn àti èpè àti òṣè òun lẹ́yìn invite sí orí ara yín and where I'm concerned I do not bloody care anymore n tẹ́ bá fi ọwọ́ yín fà n tẹ́ ti fi ọwọ́ yín fà bàbá olódù ọdẹ Adékúnlé Bọ́lá Ahmed ẹ máa fi ojú yín rí láìpẹ́ ọjọ́ you will experience the onslaught of the Almighty God, the all-knowing God, the omnipotent, omniscience, omnipresent God. The race does not go to the fastest, nor the battle to the strong, but to him that has the mercy of God. Can you say to the lágbára ẹ ṣiṣẹ́ wà lórí ilẹ̀ ayé ọ̀lẹ́ wà nípò tẹwà àbí tó pé má ẹ lọ́gbọ́n ju àwọn èèyàn kan lọ. Mercy Ọlọ́run lẹ ṣe ní bàbá Tinubu. The grace of God that passes all human understanding òun lẹ ṣe yẹn enjoy. Grace Ọlọ́run lẹ ṣe ní. Ṣùgbọ́n Ọlọ́run wa là ń pè ní àrí ìró àlá. Ọlọ́run alápá kábíkábí alágbádá àná Ọlọ́run tó ń dájọ́ afẹ́yín pín ẹran tẹ́rò pé kò lè ṣàánú àwọn ọmọ tálákà òun là ń pè ní ọlọ́wọ́ gbọgbọrọ tó máa yọ àwọn ọmọ tálákà kó náà fín ẹ gbé ẹsẹ̀ sí wa lọ́rùn ẹ wá ń sọ pé let the poor breathe ẹ̀yin lẹ́sẹ̀ wọ́n gbà lọ́rùn tẹ́ ẹ bá kó security tó níye tẹ́ gba Toscano plane lọ́wọ́ America tẹ́ gba ammunition lọ́wọ́ Germany tẹ́ fèsì àwọn olórí burúkú tó wà inú igbó tó yẹ kẹ́ ti sọná sí tí wọ́n bá bíyà láyà Boko Haram rè kán dúró tí wọ́n bá ń jó tó bá jẹ́ carbon dioxide wọ́n fi ṣe imú wọn kán dúró kán wá wo nǹkan tí wọ́n ṣe wọ́n tẹ́ ẹ̀ ṣe wọ́n ti gba 64 communities ní Benue baba Tinubu ó di communities mélòó tẹ́ gbà padà lọ́wọ́ àwọn Fulani àwọn agbésùnmọ̀mí yìí ẹ̀dá kẹ́hìn wò ní Plateau ńkọ́ ojoojúmọ́ bá wọn bá pa pastor wọn pa priest ẹ wá ní kò sí genocide mo ní genocide useless elements lẹ́ ń bá ṣe baba Tinubu wọ́n máa kàn yín léegun àdúrà tí mo ń gbà ní ìdẹ̀rí pé Ọlọ́run fẹ́ gbà ó ní pé kán gbé ìran yín ìbátan yín àbí ìyàwó yín àbí kan náà àwọn ọmọ yín kán má pa wọ́n o kán kàn gbé wọn sọ́dọ̀ fún bí oṣù kan kí n wo bí tí high blood pressure yín máa wà kí n wo bí yẹn máa tọ̀ sára abẹ́ máa bẹ̀ wọ́n pẹ̀lú 10 billion. I want it to happen nítorí tí ò bá ṣẹlẹ̀ sí yín ẹ ní mọ nǹkan tí àwọn ọmọ mẹ̀kúnnù àwọn ọmọ tẹ́ pè ní tálọ́sì tálákà ẹ ní mọ tí àwọn òbí wọn tán endure. Bàbá Tinubu mo gbà á mo sì ń gbà tipẹ́ but bóyá kò sí ìyá Ọlọ́run ni bí ọ̀nà yẹn dẹ̀kọ́ lọ́lọ́run fẹ́ gbà láti dá sẹ̀ríà fún yín mo ní Olúwa jẹ́ kó gbé kan ní àwọn ọmọ bàbá Tinubu jẹ́ kó gbé kan ní àwọn ọmọ yín bẹ́ẹ̀ ni mo sọ bóyá tó bá gbé kan ní àwọn ọmọ yín tó gbé dání fún bí oṣù kan oṣù méjì tẹ́ fẹ́ fún wọn lówó kan láwọn ò fẹ́ owó bí orí yẹn pé ẹ pé Donald Trump padà kó wá bá yín clear Gombe Nasarawa Kano Kaduna kó túnbọ̀ level Sokoto dáadáa ṣe gbọ́gbọ́ ní Sultan of Sokoto wọn rí tó ní kanú yín olórí burúkú yín tẹ́ bá gbà sílé ikú lẹ gbà sílé apàyín kí Donald Trump tó dé kó tó wá yànnà náà yìí tó kù wọ́n lọ rí Sultan ẹ ti gbà sílé nítorí Babangida tọ́lọ́hun dálé Johnson bó ṣe gba Somalia ex-president the draconic totalitarian despot Said Barre or whatever it is Barre ti kún sí yìí o wọ́n wá fẹ́ dá òkú Barre padà sí Somalia kan lọ sí ilẹ̀ babalẹ̀ ọmọ àlè nígbà tó polú sólé ayé àwọn èèyàn ẹ̀ ó wá sá sí Nàìjíríà orí burúkú lẹ́yìn jẹ́ pé ayé lórí wa ń ṣe olórí burúkú nìyí ẹ̀yin ọmọ Yorùbá gidi ṣe rí àràkárà táwọn olórí wa ń dá
ex-president tó ti polúṣọ àwọn ayé àwọn èèyàn ẹ̀ ó wá sá sí Nàìjíríà. Babangida ló fún ní cover, ó fún ní protection. Bàárẹ̀ tí wá kún sí yìí wọ́n wá fẹ́ dá padà, wọ́n ò fẹ́ fi plane ní Nàìjíríà gbé lọ sílùú ẹ̀, wọ́n wá ń kàn sí Kenya kí Kenya wá bá wọn gbé olórí burúkú ex-president lọ lù ẹ̀. Ẹ̀yin gan àti Babangida ni àti Tinubu ni àtẹ̀yìn mẹ́wàá wọn ni ikú tí yín gan kò lè gún re. Ẹ lè fọwọ́ rọrí sùn, ẹ lè kú síbi ẹrù yín wà. Mo lẹ́jẹ̀ ń ṣàn lọ́wọ́ yín, ẹ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó. Kẹjọ́ kò kẹ́kẹ́ sọwọ́pọ̀, ẹ wá ń purọ́ oríṣiríṣi. Ẹ fẹ́ fi wá sínú ìgbèkùn ayérayé, ẹ fẹ́ fi wá sínú òkùnkùn bírímù ṣùgbọ́n ẹ fẹ́ máa gbádùn pẹ̀lú àwọn ọmọ yín. Kẹ máa náwó èèyàn 20 to 40 million, kẹ máa ná fún èèyàn 10. Kẹ wá lẹ́ ń ṣe nǹkan gúnmọ́. Ayé yín ò lè dá o, ayé yín ò lè dá. Tó bá dá fún yín láàárọ̀, alálẹ́sẹ́ òdìdí ọ̀run àwọn alálẹ̀ wọ́n máa yí dànù ní. They are going to truncate everything that you have amassed, that you have accumulated. The Almighty God, the all-knowing God, the omnipotent, omniscience, omnipresent God will truncate. Ó máa truncate gbogbo nǹkan tẹ́tí di máyà. Nítorí pé kíni Ọlọ́run fún ara ẹ̀ ló sọ pé aṣiwèrè wọ́n fi ilé ayé kó ọrọ̀ jọ kò mẹ́ni tó máa jẹ́. Aṣiwèrè lọ́lọ́run pé yín gbogbo ẹ̀yin tẹ́tí ilé ayé máyà bẹ́ṣẹ́ ń jíwó lẹ̀ ń kọ́lé lẹ̀ ń ralẹ̀. Ẹ wá rò pé Ọlọ́run tó dá ojú kò rí yín, Ọlọ́run tó dá ọpọlọ kò mọ̀ pọpọlọ yín ti yòrò. Ẹ jẹ́ gómọ̀ ṣáà dáyánú ìyà. Ọ̀rọ̀ mi ò pọ̀jù báyìí lọ o. A fẹ́ lọ à ń pariwo fún yín. Èmi bí gbogbo èèyàn tí ẹ pariwo èmi ń pariwo. Ọdún yìí ni máa ṣe 70 yìí tí mo ṣe l'Amẹ́ríkà tó mo fẹ́ wálé. Ṣùgbọ́n kí wá wálé kí fẹ́ ní ìdí hospital kan polúṣọ mi. Mo ti ń sick láti 25 years plus. Ṣé rí pé mo ṣì dúró régé. Ohun tí medical standardized medical facility ń ṣe òun lè rí lára mi yẹn. Ẹ jẹ́ n tún sọ fún yín ní wẹ́rẹ́. Mo ní pancreatic cancer lẹ́ẹ̀kínní. Ẹ lọ bèrè ní gbogbo òde ayé. Tí wọ́n bá ní pancreatic cancer tó bá pẹ́ ju ọdún méjì á ṣànàná. Mo láwọn ọ̀rẹ́ tọkọ wọn ti kú of pancreatic cancer lóṣù méjì oṣù mẹ́sàn-án. Mo ní pancreatic cancer ní year 2000. Olúwa jẹ́ kí n yé o, kì í ṣe mímọ̀ ṣe mi. Torí dọ́tọ̀ ti ní ọ̀tá mi máa kú ni. Mo tún gbádùn tó ń gbà tó tún di 2002. Ó tún padà. Ọ̀tọ̀ Ọlọ́run ní ọmọ mi Àmọ̀kẹ́, mo wà lẹ́yìn ẹbí ké. Mo tún yé o. Mo tún lọ́dún 13. Kí ni burúkú ìtún padà wá. Gbogbo ayé sọ pé irọ́ ni o, eléyìí kò lè yé o. Kò lè yé eléyìí. Eléyìí lọ́tà ẹ̀ máa fi lọ. Ẹ̀yin ará mi 2015 third cancer yẹn ti wá o. Ó wá, ó sẹ̀rẹ̀ǹgẹ̀. Doctor ní mi ní 10% chances. Ọmọ mi gan ti give up torí pé ọmọ rí pé wọ́n ń gba abẹ́rẹ́ sí mi láyà, wọ́n ń gba abẹ́rẹ́ pé ìyá yìí ti lọ. Less than 1 hour mo mà tún dìde, mo mà tún jí sáyé. Last year ló pé ọdún 10 tọ́lọ́run panu cancer dé tí mi gbúrú ẹ̀ ní ìdè ní gbúrú ẹ̀ tàláyé máa fi parí. Ṣùgbọ́n lọ́pẹ́ cancer nìkan ni tí mo mọ̀ pé mo ti bọ́ ọmọ lókè. It is all right. Màmá gbádùn lọ. Ẹ̀yin ará mi nǹkan mi tún ṣẹlẹ̀. Mo ń fẹ́lẹ́ ìparoko kẹ́bà lè mọ̀ wípé tọ́lọ́jọ́ bá tiẹ̀ sọ wípé ẹ máa lọ ẹ live ayé yín in good health. Nígbà tí òsì hospital tó máa fún yín lóògùn orí fífọ́ ló máa fún yín ní oògùn tó máa wọ cancer lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta. Ẹ̀yin ará mi ẹ wò mí dáadáa. Mo ní tó ń pè ní brain aneurysm. Ṣé gbọ́n tí mo sọ fún yín? Brain aneurysm yẹn láti ọdún 9 ni mo ti ní o. Brain aneurysm yẹn ló máa ń jẹ́ kéèyàn ní coma. Mo ti ní coma lẹ́ẹ̀mẹ́ta. Ó ṣẹlẹ̀ nílé ìwé. Àwọn school mi, àwọn students tí mo ń kọ́, àwọn náà pé 911. Wọ́n mọ̀ ń tọ́ máa ṣe. Wọ́n fún mi ní CPR, mouth to mouth resuscitation. Àwọn ọmọ iléèwé, ọmọ ọdún 12, ọmọ ọdún 11. Ǹjẹ́ Nàìjíríà káwọn ọmọ wa wọ́n ṣe máa revive ẹni tó dákú. Àfi tó máa gbé wa délé
ilé ìwòsàn. Brain aneurysm tí mo ní ó yẹ kí n ṣe brain surgery ni. Mo dúpẹ́ fáwọn wòlíì òtítọ́ àtòdodo. Náà ni ọmọ mi o, etí ẹ mélòó, mo ní méjì. Kí ló fi ń gbọ́ mo lọ́rọ̀ ni? Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o, kì í ṣàwọn o. Má ṣe brain surgery o, tó bá ti ṣe vegetable ló máa dì. Ìyẹn ló mì ní pé ò ní lè sọ̀rọ̀ mọ́. Àdìpọ̀ wọ́n fi ṣíbí gbé ìrẹsì sí ẹlẹ́nu. Ẹ̀yin ará mi, mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, mo mú dání ṣinṣin. Mi ò ṣe surgery látọdún kẹwàá o. Orí náà ló sì ń wá yìí o. Orí tí wọ́n sọ pé tí má ṣe surgery ó máa dàrú, ó máa ṣe gbá. Mo ti fi kọ̀wé bíi 10. Ẹ lọ sórí amazon.com kẹ́ lọ wo Dr. Wunmi Lawal. Ìwé mi náà wà ń bẹ̀. Èmi náà kọ̀wé. Mo ti kọ̀wé tó 10. Èyí tí mo ní tí mi ò tí publish ó lé ní 15. Ṣùgbọ́n bọ́lọ́run ṣe ń ṣọ́ mi, bẹ́ẹ̀ ni medical facility America ló ń ràn mí lọ́wọ́. Ló ń fún mi lóògùn dédé, lábẹ́rẹ́ dédé. Kì í ṣe abẹ́rẹ́ tó ń gún fún èèyàn kan, àbẹ́ èèyàn 6 ló ń gún mi, tuntun ló máa gún mi. Kì í ṣe fake drug ló máa fún mi. Ẹ̀yin ará mi, jẹ́ n sọ tọ́tọ́ fún yín. Bẹ́ẹ̀ ṣe rí ara yìí tó dúró, kò máa ṣe pé dúró lásán. Surgeries 6, ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ní ara yìí ti gbà. Surgery 6. Ṣùgbọ́n nítorí pé America wọ́n ní standardized exceptional medical facility, òun ló gbé mi dúró pẹ̀lú àánú Ọlọ́run. Pẹ̀lú àánú Ọlọ́run. Mo dẹ̀ ń sọ fún yín pé tí a bá máa ní ohun tó dára lórí ilẹ̀ yẹn, gúdúgúdú méje máa ṣẹlẹ̀ o, yàyà 6. Ìyẹn ló mì ní pé ẹ gbé ojú yín fún ẹkùn, ẹ gbá tí ẹkùn dání. Olórí búṣọ́ tó bá lóun fẹ́ bá yín tó jẹ́ ayé náà, ẹ wá sọ fún nǹkan tí ọmọ kìnìún ń ṣe. Ṣùgbọ́n ọjọ́ là ń ṣe àwọn tó pẹ̀lú ọmọ olórí olówó ọlọ́lá, senator, representative, bíbọ̀m, governor, òṣì ló ń ṣe bí ìránṣẹ́ wo. Ọjọ́ ni wọ́n mọ̀nà ka yìí. Wọ́n ò lè wo Boko Haram. Wọ́n ò fẹ́ bá màyé ti fà á. Làkùwárà sì ń pa wá. Mùsùlùmí ń gé wa. Ìṣúwà ti ń bá wa sùn lọ́fẹ̀ẹ́ lófò. Wọ́n wá dákẹ́ pinrín bí omi inú àmù. Wọ́n sùn lọ bí ọbẹ̀ inú ìṣàsùn. Àwọn olórí. Ṣáwọn olórí nìyẹn. Àwọn olórí tó lè gbáyà wọn síta. Kọ́ láwọn condemn this. We will not have this. Martin Luther King Jr., Dr. Martin Luther King Jr. Ó gbáyà síta. Ó bá wọn funfun fà á. Wọ́n pa so bloody what? Wọ́n pa Monday. I'm to remember. Olúkálùkù máa jókòó sílé. Remembering, commemorating Dr. King, Martin Luther King, the Jr. America forever. Wọ́n máa fi ọjọ́ kan ní January. Wọ́n máa fi jókòó sílé, wọ́n máa rò ń pa ẹni. Ta ló fẹ́ kú fún Nàìjíríà? Nàìjíríà kò. Ta ló fẹ́ dìde fáwa Yorùbá? Ìgbòho dìde ẹni kì í ṣòun. Ọmọ àlè yín mélòó? Ìyálàjà mélòó yín lẹ ní ìgboyà láti jáde bí Ìgbòho ṣe jáde? Ẹ sọ fún mi kí n gbọ́. Babaláku yín mélòó lẹ ní the bodacious stand, lẹ ní the unmitigated courage tẹ́lẹ̀ jáde fún ọmọ Yorùbá? Àtọba ni àtijọ́yẹ ni, àtẹ̀yìn babaláwo ni, àtẹ̀yìn oníṣègùn. Mélòó yín ló lè jáde bí Ìgbòho ṣe jáde? Bẹ́tẹ̀lẹ́ ẹ̀fẹ́ ẹkún àtòṣe ti bá yín sìn yìí o. Ẹ̀ẹ́kẹ́ ilá fish kùrẹ́ṣì. Ẹ̀ẹ́kẹ́ tàbá tí àdá ò ní kàn yín lọ́wọ́. Ẹ̀ẹ́kẹ́ yàsín kò ní yàgò lọ́nà fún yín, kò ní sílẹ̀kùn fún yín. Torí pé ẹ ti gbà bọ̀dẹ̀ fún wa. Ẹ ti gbà bọ̀dẹ̀ fún wa. Ṣùgbọ́n ẹ máa rí wọn ẹ̀. Ìgbòho jáde ní kò kàwé. Níbo ni PhD yín wà? Bàbá Wọlé Soyinka gba PhD, kò ṣe jáde fún yín. Jimoh Ibrahim billionaire ni, kò ṣe jáde. Gbogbo àwọn ọmọ àlè tó ń pera wọn mọ́ Yorùbá, ológidi ọmọ àlè ni. Go and change your ethnic status. Ẹ lè lọ darapọ̀ mọ́ àwọn ọmọ Ẹdó. Ẹ lè lọ darapọ̀ mọ́ Kanuri. But get it from me free of charge. You are an authentic 150% bastard Yorùbás. Ẹ lọ darapọ̀ mọ́ àwọn ẹlòmíì. Kò sẹ́ńtọ́ wọn lórí burúkú yín. Láàrin àwùjọ ẹ lè sọ̀rọ̀, ẹ lè pariwo, ẹ lè jà. Ẹ wá ń ṣe bí mùmú náà tù. Ẹ ń ṣe bí agbẹ́kúnmú, afọ́fun. Ẹ ń ṣe bí ẹni tó ti forí yín gbálẹ̀. Fulani ti fi okùn tòbí náà yín lórí, ẹ lè rórí mọ́. Bàbá Tinubu ti fi reptilian quoboro snake ó fi ń ṣàyíjẹ. Ẹ lè sọ̀rọ̀. Ẹ fẹ́ kú, ikú yẹ̀yẹ́ lẹ máa kú. Martin Luther King sọ̀rọ̀, ó gbáyà sókè, ó ṣe 1 million men drive.
ó lọ sí Washington DC mélòó yín ló lọ sí Abuja kẹ́ lọ kojú oníjà onísọ wọn bí aláya yín rẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ wọn bí pọ̀nrín yín rẹ̀ bàbá tí pẹ́ẹ́nì ló máa gbé tractor àti kinní jáde tó máa ní kó máa pa yín wọ́n pa wọ́n lẹ́ńsàsì bad governance ó gbé kinní jáde ó gbélé wọn lọ́wọ́ ẹ pa wọ́n ọmọ aláìgbọ́mọ̀ yìí jáde ó pa wọ́n kí lè ṣe sí ẹ̀yin ọmọ àlè authentic ọmọ àlè ló pọ̀ jù nínú ẹ̀yin ọmọ Yorùbá torí pé kíni ibi tó yẹ kẹ́tì ẹ fúnjà ó dùn mí pé màmá wa Olúfúnmiláyọ̀ Ransom Kuti ò sí láyé gbogbo òṣìṣẹ́ yóò obìnrin Nàìjíríà àti ẹ̀yin ìyàwó olówó ọlọ́lá ni tẹ́ ń ṣe á ti wọ́ yín jáde á ti wọ́ yín jáde á ti fi ọ̀rọ̀ gbórí yín sọnù ẹ̀yin ọjọ́ burúkú kẹ́ máa múra kẹ́ máa ra góòlù nìkan lẹ́mọ̀ Fúlàní máa fi góòlù yín ó máa fi ṣọ́ọ̀kì yín á kàn sí wẹ́wà dà sí yín lọ́fun ẹlẹ́ẹ̀mí sọ̀rọ̀ ẹnu ẹ̀ lájọ wà yẹn bàbá Tinubu ẹ̀yin gbé kìrìsìtẹ́nì sílé wọ́n ń pa kìrìsìtẹ́nì ní mẹ́sàn-án mẹ́wàá níbo ní everywhere wọ́n ṣe ń pa wọ́n Benue lọ́n pé wọ́n Plateau lọ́n pa wọ́n nílọrin Fulani ò give a crap whether you are a Christian or a Muslim as long as you are not a Fulani he kills and destroys ẹ wá jókòó ẹni ẹ fẹ́ gba Yorùbá mo mọ̀ pé ẹ fẹ́ lọ but I will repeat it again mi kàn kí n ṣe Dr. Wunmi Lawal o wọ́n tún ní vice president of Yorùbá Global 1000 làwọn fi mi ṣe vice president mi campaign fún mi ìgbẹ́gbẹ́ àbò jáde wọ́n bẹ́ẹ̀ select ní kí n pè bẹ́ẹ̀ appoint ní kí n pè bẹ́ẹ̀ nomination ní kí n pè I don't know what it is but wọ́n lè mi ní vice president and co-convener oh yẹn ńlá ni o because I never dreamt of wanting to be a vice president but wọ́n lè mi ní àwọn fi gbé fún vice president of Yorùbá Global ó mìíràn pé gbogbo àgbáyé la fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé àwọn ọmọ Oòduà à ń dún Yorùbá Global 1000 èmi ni vice president àwọn odi tèmi máa gbé ọmọ ènìyàn máa lọ sọ wọ́n kalẹ̀ sí Hague International Criminal Court bàbá Tinubu ẹ má rò pé ẹ ti yege o ẹ̀yin gan wà lára àwọn tá máa gbé o Amẹ́ríkà gan wà yín dẹni America knows who you are ọmọ yín lọ sí Burkina Faso ó lọ máìnì góòlù wọn ó mẹ́kọ̀wó lẹ́yìn tẹ́tí máìnì gbogbo góòlù Nàìjíríà àtẹ̀yìn àti Chinese àtẹ̀yìn àti àwọn ṣàgúrì ẹ tún lọ sílùú onílù Oliver Twist yín sexy creek ẹ̀yin gangan ní the mother of Oliver Twist àjẹkẹ́ni máyò àjẹmọ́ ìlọ́wọ́ dání ní bàbá Tinubu ọ̀tí ẹ̀jẹ̀ bàbá ńlá yà gbogbo ń tẹ́ kó lọ aṣiwèrè lọ́lọ́run pé ẹ̀ẹ̀mẹ́ tó máa jẹ́ tẹ́ bá rò pé ṣèyí ló máa jẹ́ Fọláṣadé lẹ fẹ́ kó fún Abibat Zainab ọlá. Think again bàbá Tinubu Ṣàgàrí sọmọ mọ́nùnù in one accident mi ò mọ bọ́lọ̀ ṣe fẹ́ ṣe ìgbésílẹ̀ ayé yín àtàwọn ọmọ yín àti ìbátan yín but ẹ jẹ bàbá láyà ẹlẹ́ṣẹ̀ yín ò ní lọ láláì má jìyà ẹ gbé wa sínú ìgbèkùn láti bí ọdún mẹ́wàá ẹ̀yin lẹ lọ gbé Boko Haram wá o kó wá ba ìjọba Ebele Goodluck Jonathan jẹ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé Ọlọ́run adákẹ́jà ni àrí ìró àlà Ọlọ́run alápá kábíkábí apá ẹ̀ ó ká gbogbo mọ̀nàfíkì mọ̀dàrú tẹ́fẹ́ ṣe òun ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọ ọmọ inú ọ̀fìn ẹ wáyé tí Jonathan Livingston free and fancy ẹ̀yin sá kolobá tẹ bá gbé France lẹ́nì ẹ gbé Brazil lọ́la ẹ gbé Saint Lucia lọ́la àwọn ṣàgúrì àgbẹ̀ yín sẹ́yìn London á dìyín mú ẹ̀yin nìkan gbogbo ayé dìyín mú bọ̀tọ̀ Ọlọ́run ò dìyín mú Ọlọ́run wà yín dẹni bàbá Tinubu sí ní rédíò Ọlọ́run bọ̀tọ̀ 24/7 orí yín Ọlọ́run tí mo rí èèyàn tẹ jẹ́ o ó máa san yín ní ẹ̀san yẹn ó ń bọ̀ ń sáré ọkọ̀ nílé yín kó tó bá yín. ẹ̀yin ọmọ ìyá mi mo ní ká ṣí ara létí ni o àṣọ tọrọ fúnra wa o àwọn tó sì ń gbé bàbá Tinubu lẹ́sẹ̀ wọ́n wà ń bẹ̀ àwọn tó ń sọ pé sectionally regionally ìgbà làwọn fẹ́ RIP ló máa ń di gbogbo wa ò níjọ́ kan tẹ́ ẹ̀ bá jẹ́ ká panu pọ̀ àwọn kan jáde wọn láwọn àwọn ṣe fún Yorùbá irọ́ náà ń pa o irọ́ tó jìnnà sótìtọ́ àwọn bíi ẹwọ́ Fọlájù àwọn bíi Délé Ògún àwọn bíi Jimoh Ibrahim àwọn Àkàndé àwọn Balógun tí mi bá dárúkọ yín tí mi ò mọ̀ yín ṣọ́lọ́run ò mọ̀ yín ni tẹ́ bá tẹ̀ fi pé gbogbo wa ló òpònú ọ̀dẹ̀ ni wá amùsùn àbí tiyín ni wá aláìníròrí bíi tiyín lẹ pè wá aláìníbẹ̀rù Ọlọ́run bíi tiyín lẹ pè wá ṣé Ọlọ́run tó dá gbogbo wa ò rí adákẹ́dájọ́
Ọlọ́run tó ń dájọ́ afẹ́yín pẹ́ran ṣé máa rò pé kò rí yín ni abẹ́ tún pọ́nú débẹ̀ ẹ̀ mọ̀ pé Ọlọ́run kan wà torí gbogbo wa ẹ jẹ́ dọ́ńbẹ̀ ṣẹlẹ̀ nínú yà ẹ̀ ń pa the poor the needy the widow the beleaguered the people you thought they are nobodies but I'm telling you àwọn áńgẹ́lì wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run tó ń intercede fún àwọn tẹ́rù pé ọmọ aláìlẹ́nìyàn áńgẹ́lì wọ́n sọ fún Ọlọ́run pé Olúwa o wo nǹkan tí àwọn alágbára yìí ń fi ayé àwọn ọmọ mẹ̀kúnnù ṣe Ọlọ́run sọ pé kó ní sùúrù òun mẹ́yẹ̀bọ̀ lápò ẹ máa jẹ bàbá láyà bàbá Tinubu ni o afẹ́ Babalọ́lá ni o ẹ̀yin tẹ́ pera yín ní sansan ẹ̀yin secret agent of Nigeria ń tó yẹ kó pè yín yẹn o stupendous stupid secret agents of Nigeria nǹkan tó ṣe gbé sáà lẹ́yìn lọ́yà lọ́wọ́ nìyẹn ẹ̀yin ní secret tẹ́ máa bá wọn máa manipulate ẹ̀ tẹ́ máa yí law tẹ́ máa dojú ẹjọ́ rú riskat ẹ̀mẹ́lò ni mo pè ẹ́ ẹ̀mẹ́ta gbọ́ ọ̀rọ̀ Olúwa tó bá ṣe mọ̀dàrú mọ̀nàfìkì lórí position tó gbé sí Olúwa máa yà kó tí mo ń dì ní o Attorney General of Nigeria o ní bẹ̀rù Ọlọ́run o lóòótọ́ o lọ́wọ́ mímọ́ o láyà funfun o wá fẹ́ bá Ọlọ́run lò irọ́ ló pa the Lord will spew you out of his mouth o gbóná òtútù Ọlọ́run á lóun máa tú ẹ dànù ni inú Bíbélì ni mo ti kà mọ́ ọmọ màlẹ́ ni ẹ lọ ra Bíbélì ọ̀kíní kan bá mi send nìkan to you for free Ọlọ́run náà gbóná òtútù Ọlọ́run á tú ẹ jáde kó lẹ́nu riskat orí àpèrè tó wà yẹn Ọlọ́run fẹ́ lọ fún ẹ ní opportunity láti ṣe òtítọ́ àti òdodo ni tó bá kọ̀ tó bá ṣe wàá tẹ́ òní dùn ọbẹ̀ èmi ọmọ mi yìí kì í ṣe pé mo brilliant kankan àríwá ẹ̀rí o kì í ṣe pé mo smart kan tó ju anybody lọ ṣùgbọ́n láti kékeré mi mo mọ̀ pé Ọlọ́run fún mi ní ìgboyà náà ni pé kí n má wojú anybody yín tí n bá rò fún mi kí n sọ I am sticking my truth to power. You are all wicked leaders, and you are not leaders, you are rulers. You are narcissistic in nature. You are totalitarian in character. You are despot. And most of you are dictators. You went to tell us when to wake up, when to sleep, how to spend our money, where to go. Kò ní bench wọ́ fún yín. Aláàrọ̀ ti jẹ́ kó dá fún yín o. Ọlọ́sàn ti bá yín package èmi ni mo sọ fún yín. Alálẹ̀ máa yí dànù ni. Àtúbọ̀tún yín ò lè sunwọ̀n. Ní ohun tẹ́gbẹ́ àwọn ọmọ Yorùbá. Inú ìgbèkùn tẹ́gbẹ́ wá sí. Èyí tó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á so yín mọ́lẹ̀. Wọ́n á máa fi ṣíbí. Wọ́n á máa fi gbé ice water sí lẹ́nu ni. Torí mi máa gbélé ṣòde nù yín. Tẹ́ ẹ̀ nílé jáde síta. Àwọn ọmọ tí Ọlọ́run gbà fún. Tọ́lọ́run ṣàánú. Torí àánú la máa rí gbà. A máa ṣayé wa. Ẹ wà nínú ilé. Ẹ máa béèrè tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin ará mi bá mi sẹ́ndẹ̀ o. Sí bàbá olódó ọdẹ olódó orin. Alápá ake. Bàbá onímọ̀ náà fìkì. Oníkòmọ́kòtò. Ajẹ́lójú onílé jẹ́lójú àlejò. Èkúté ilé tó ń sá fún ológbò ìyá àgbà Boko Haram. Wọ́n ṣe ṣégè fún ẹ. Ẹ bá mi pín àwọn rubber stamp legislator ẹ pín fún wọn. Àwọn askisa judiciary ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn. Ó bẹ̀rẹ̀ láti orí bàbá Afẹ́ Babalọ́lá Satanic Agent of Nigeria SAN. Ẹ bá mi pín dọ́dọ̀ bàbá Fẹ́mi Fálànà náà. Àwọn ọlọ́wọ́n ń jà fọmọ ọmọ Yorùbá ògidì. Ṣé tòótọ́ ni? Ẹ bọ́ lọ́hùn lẹ́sẹ̀ ìgbèjì gbogbo yín. Gbogbo yín never go reply to your question. You will get an answer. Ọlọ́run mẹ́yẹ bò lápò. You will get your reply. Bí ògo ṣe jẹ́ ti Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ẹ̀yin ọmọ ìyá mi, thank you for coming out every day. Thank you for your encouragement. Thank you. Thank you very much. I appreciate you. Each time you come, you give me the impetus to speak my truth to power. Thank you. Thank you for encouragement. Thank you for empowerment. And this year, it's going to be God says it's going to be a giant strides for most of us. And that is if we key ourselves, if we align our will, our desire, our aspirations, and our plan with that of God. That is why it's more stable. Make a leap stride, giant stride in every area of our life. So, thank you, my people. I really, really appreciate you. God bless you all. Stay blessed. Abẹ́jọ́mọ Ifẹ̀ anything tí mo bá sọ lórí ọ̀rọ̀ bàbá yìí ẹ má fi ṣèbínú o àwọn ló kọ̀ sí ẹ
ibi tó bá wa dé la wà yìí kí la ṣe fáwọn bàbá ẹ̀ tí wọ́n fi gbóyè ìkà wọ́n ń pa àwọn èèyàn lọ́tún lọ́sìn. Lady K, calm down, ẹ má jẹ́ sọ̀rọ̀ jẹ́ wá raṣọ a máa sọ̀rọ̀ ń dọ̀ mí gbẹ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  okú nìbọn ń ró ẹ jẹ́ wá raṣọ ó ní gèlè o aṣọ ìdí gèlè aṣọ tẹ́ ń wò lọ́rùn mi ó ní gèlè tẹ́bàdé tún wá láìkí búbú eléyìí mo láwọn búbú àǹkárá mo láwọn búbú àdìrẹ mo dẹ̀ ní damask tó jẹ́ búbú tó fine dáadáa òun náà wẹ wára ohun tí Lady K ta ẹ bá mi ṣí ètò gbogbo ojú tó bá wo fídíò ẹ bá mi ṣí ẹ ní sọmọnù ẹ ní mọbojì ọmọ ibi ò ní ṣẹlẹ̀ sí yín ìdààmú ò ní dé bá yín wàhálà ò ní dé bá yín ẹ ní rí bí ẹ bá ṣí ètò bákan náà ẹ wá ra díjà ẹ rí pé mò ń fresh kí làṣírí ẹwà mi díjà ni díjà apps gbogbo ẹ̀yin tẹ̀lé díjà ẹ ní dáàbò láyé yín òun ni díjà tẹ bá ń gbọ́ àṣírí ẹwà tó gbá ski àṣírí ẹwà tó mú yes a máa rúgbó takébé ṣé gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń lo cream tó jẹ́ pé tí cream bá ṣiṣẹ́ lára yín sáà kò tún ní ṣiṣẹ́ mọ́ àbí tẹ́ bá stop cream báyìí ara máa yún yín oríṣiríṣi nǹkan máa ṣe sí yín lára ẹ wá máa mu díjà ó máa flush gbogbo system yín gbogbo àwọn oríṣiríṣi tí cream ti fà sínú ara ṣé mo pàgà wá ní ihò tó ti wọlé sínú body tó máa wá ń jáde síta tó máa ń jẹ́ kí skin yín rí bákanbákan gbogbo ẹ̀ ló máa bá yín flush ìdànù nínú ṣábí díjà tẹ̀wé gbogbo ní ṣe ni èèyàn tó bá ní cholesterol tó bá mu díjà ó máa wà òkè èèyàn tó bá ní too much tummy ẹ̀ máa flat tẹ bá gbọ́ gbogbo ní ṣe even ọkùnrin tó jẹ́ wípé kò pé lọ́lá ọkùnrin tó bá ti pé lọ́lá kó máa mu díjà ó máa pé lọ́lá ó wà òkè gan kò dẹ̀ sí country tí mi ò lè send ẹ̀ sí kò sí country tí mi ò lè send sí ẹ má wàá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ bá ti rajà lọ́wọ́ Lady K ìfẹ́ olúwa show ẹ ní sanwó shipping o but tẹ́ bá ti lọ rajà lórí wẹ́bsáìtì wa ẹ san shipping o wẹ́bsáìtì yẹn mi ìṣẹ́ mọ́ mo fẹ́ ṣe mọ́ mo fẹ́ launch ẹ̀ because mo gbọ́dọ̀ launch ẹ̀ so ká sì máa ṣiṣẹ́ lọ lórí ẹ̀ nà so gbẹ̀yìn tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ bá rajà free shipping ni ọjà mi ò wọ́n that is why tí mo ṣe ń ṣe kíni tí mo ṣe ń rí push díẹ̀díẹ̀ ẹ̀yin náà ràn mí lọ́wọ́ ràn yín lọ́wọ́ èmi nílò ìrànlọ́wọ́ o ìjà ò ṣe mí o 2026 mo nídìí àánú mo nídìí ìrànlọ́wọ́ kí Olúwa kó ràn mí lọ́wọ́ bákan náà yes gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ bá nídìí àwọn African food èdè ńláńlá yẹn já gbogbo ẹ wà available ẹ patronize Lady K ẹ̀yin tẹ́ wá nídìí ọṣẹ arọ bí ọṣẹ àánú aṣínà ọlà ìbùkún lóríṣiríṣi ọdún tuntun láwa yẹn dira o ẹ má wòrà yín dira o kò ṣe dúró wò ó ilé ayé ogun ilé ayé tó kún fógun ẹ̀yin tẹ́ bá nídìí àwọn iṣẹ́ gidi tó mú yes àwọn iṣẹ́ tó confam tí ẹ lè lò tí àwọn ọmọ yín lè lò tí ọkọ lè lò ẹ pé Lady K ìfẹ́ olúwa ṣùgbọ́n ẹ gbọ́ o ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run o. You don't believe in God, you use my spiritual product. It won't work for you. It won't work. Ẹ̀yin tó yẹ kó tẹ́ bá ti lè ní iyèméjì, ó ní èèyàn kan. Ẹ̀yin èèyàn, ó ní kálukú pẹ̀lú tiẹ̀. Ó ní èèyàn kan ẹni yẹn fi ojú di iṣẹ́ tí mo gbé fún. But to my surprise, tẹ́ bá rí reaction ẹni yẹn sí mi, ẹ rò bí mo gba owó púpọ̀ lọ́wọ́ tọ̀ níbi tí kì í gbowó púpọ̀ fún spiritual items. Àfi bọ́ ṣe bẹ̀rẹ̀ sí fi fóònù lé mi kiri Lady K ọ̀rọ̀ àsìkò tó wá bá ti pè sí báyìí mi kí ráyè lọ́ba bẹ̀rẹ̀ sí ní dúró pé sí Lady K ẹjọ́ mo fẹ́ give testimony ní ẹni yẹn tún ti padà wá ra ṣẹ́ mi lọ́wọ́ mi o akọ̀ wò báyìí mo ní ìwé ṣá mo ní ṣe wọ́n ti bẹ̀rẹ̀ ṣe sí mi nígbà tẹ́ fẹ́ ra iṣẹ́ yìí tó bá ti lè sanwó tó báyìí wọ́n máa ṣe bákọ̀bákọ̀ èmi wàá ṣe tó máa ká mọ̀ náà pé ẹni sùúrù kí lẹ́tẹ̀ ṣe báyìí ẹni sùúrù at the end of it wọ́n á give testimony ẹlòmíì gan tún máa dáṣì mi lówó ẹ̀mọ́ pé mi ò parọ́ tá a Lady K mo nílẹ̀ àti fẹ̀mí ìmoore hàn mi ò believe ẹ̀ ìkan pé ìbẹ̀jọ́ kan ó ní Lady K mo kàn ní kí nǹkan try ẹ̀ wò ni mo wò pé àìṣe Lady K náà ṣà jáde ìgbìyànjú wò ẹni yẹn ní testimony ayọ̀ tó pọ̀ nígbà tí ẹnu yẹn ti ẹnu bọ̀ ọ̀rọ̀ gan èmi gan dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run ṣe ẹ̀yin tí nǹkan bá ń ṣe ẹ má máa fojú dìyàn ó lè má jẹ́ mi kó jẹ́ lòmíì ẹ má fojú dìyàn irú ẹni yẹn sì mo mọ iye kọ́sítọ́mà tó ti fún mi
tó wọ́n ra spiritual products lọ́wọ́ mi. So ẹ má máa fojú dìyàn ẹjọ́ ẹ dẹ̀ máa jẹ́ ká ní ìgbàgbọ́ ṣe pàtàkì ó ṣe kókó. Mo gbọ́ṣẹ́ fún ẹ̀sìn onígbàgbọ́ ó fi iyèméjì lò báwo ló ṣe fẹ́ kó ṣiṣẹ́. You have to believe pé kí ni tí mo gbé dání confirm ni mélòó àwọn tó máa ní pé ìgbàgbọ́ àwọn kò rọ̀ mọ́ pé yes káwọn lo ṣẹ́ lọ́dọ̀ mi tó dẹ̀ ní testimony ayọ̀ Ọlọ́run ní nígbà tí màá ti mú nǹkan mọ́kan tó sì jẹ́ wípé Ọlọ́run rí lórí ọkàn mi pé mo di òpó àti àpáta Kristi mọ́ mo dúró lórí ilẹ̀ mìíràn ìyanrìn ni. So ó di dandan kó jẹ́ mi gbogbo àwọn tó sì patronize mi mo fọwọ́ wọn ṣàdúrà yeah. So ẹ̀yin tẹ́ bá ti patronize tẹ́ bá need àwọn spiritual products tẹ́ bá fẹ́ lò bàjẹ́ fún bùkún àánú àwọn tó ń rìn níta tọkọ̀ mi sábọ̀d wọ́n wọlé wá wọ́n give testimony wọ́n dẹ̀ wọ́n rajà wọ́n ra spiritual items. That is why tó fi jẹ́ pé kí n fi bẹ́ẹ̀ níbi kí n ṣe live program or bí wà online because people used to come here ọkàn lè ya délẹ̀ kan náà sí yìí I will be busy throughout the day. Àwọn ẹlòmíì lè jòrí fóònù máa wà pẹ̀lú wọn bá ṣe drop kọ́ ilé máa gbé kọ́ ilé gbọ́ kọ́ ilé wọ́n dẹ̀ máa wọn send ẹlòmíì máa láwọn ò fẹ́ wọ́ọ̀kì wá síbẹ̀ pé kíkọ̀ bá wọn send àwọn rí pé advert online.